A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Eré ìtàgé díẹ̀ ṣẹlẹ̀ lónìí ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers, bí àwọn obìnrin kan ṣe ya wọ ọ́fíìsì iléeṣẹ́ apínnáká ìlú Port Harcourt láti ṣe ìfẹ̀hónúhàn lórí àìsí iná mọ̀nàmọ́ná. Àwọn obìnrin láti agbègbè Mile 2 àti Mile 3 ní Diobu, ìlú Port Harcourt dí ojúnà ọ́fíìsì apínnáká tí ó wà nítòsí ibùdókọ̀ Isaac Boro ní ìlú Port Harcourt bí wọ́n ti ń sọ wípé ọkọ wọn kò ráàyè àti ṣí wọn láṣọ wò lálẹ́ látàrí àpọ̀jù ooru tí dákúrekú iná mọ̀nàmọ́ná dá sílẹ̀. Wọ́n gbé pátákó dání pẹ̀lú àkọlé bí wọ́n ti ń kiri òpópónà Diobu, Wokoma, Dim, Obaziolu, Dim Lane, Egbuagu, Azikiwe àti Ojoto kí wọ́n tó kọrí sí ọ́fíìsì àjọ apínnáká láti lọ ṣe àfisùn ẹ̀hónú wọn. Lára àwọn ohun tí wọ́n kọ sí ara pátákó ni wípé àwọn kò rí ìfẹ́ láti ọ̀dọ̀ ọkọ wọn, ọkọ kò fi ọwọ́ kàn wọ́n mọ́ lálẹ́, kò síná kò sówó, ooru yìí ti pọ̀ jù, ẹ ràn wá lọ́wọ́ láti lè gbádùn oorun pẹ̀lú ọkọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan nínú àwọn obìnrin yìí sọ wípé àwọn kò ní àǹfààní àti tọ́jú oúnjẹ sísè pamọ́ sínú fìríìjì látàrí àìsí iná mọ̀nàmọ́ná, wọn kò rí ọjà tà pẹ̀lú bí wọ́n ṣe ń san owó iná láì jẹ àǹfààní owó iná tí wọ́n ń san. Ó ní àwọn kò lè máa san owó fún òkùnkùn, wọ́n wá lérí láti padà wá bí wọn kò bá rí àyípadà lẹ́yìn ọjọ́ díẹ̀. Nígbà tí ó ń fèsì, alukoro àjọ apínnáká Livingston Koko ṣàlàyé wípé èyí kọjá agbára àjọ apínnáká. Ó ní kì í ṣe ọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ náà ti wọ́ wá, àwọn ṣì ń gbìyànjú àti ṣàlàyé fún wọn wípé àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ apínnáká yòókù láti rí i dájú wípé iná dúró déédéé. Káàkiri orílẹ̀-èdè ni èyí ti ń ṣẹlẹ̀, ìdí nìyí tí àwọn fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú kí wọ́n ṣe sùúrù. Ìfẹ̀hónúhàn yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Mínísítà Agbára Báyọ̀ Adélábù ní ìpàdé pẹ̀lú àjọ apínnáká. Báyọ̀ Adélábù ní ìpàdé pẹ̀lú àjọ apínnáká. Adélábù ní òun ní ìpàdé yìí láti fi wá ojútùú sí ìṣòro dákúrekú iná mọ̀nàmọ́ná tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí láàfin olóògbé Olúkòrò ti Koro Èkìtì ní ìpínlẹ̀ Kwara, ajagun-fẹ̀yìntì Ṣẹ́gun Àrẹ̀mú Kòòlù pẹ̀lú àwọn méjì tí wọ́n jí gbé ni wọ́n ti gba ìyọ̀ǹda. Wọ́n ní alẹ́ àná ni wọ́n gba ìyọ̀ǹda. Aṣíwájú ilẹ̀ Koro Olóyè Samuel Ayọ̀bọ́lá ni ó sọ èyí fún akọ̀ròyìn. Ọba Àrẹ̀mú Kòòlù ni àwọn agbébọn ṣekú pa nínú ààfin rẹ̀ ní ọjọ́ 1 oṣù kejì ọdún 2024. Àwọn agbébọn yìí ni a gbọ́ wípé wọ́n ya wọ ààfin láàrin aago 9 alẹ́. Lẹ́yìn tí wọ́n pa ọba ni wọ́n jí ìyàwó rẹ̀ àti àwọn méjì mìíràn kúrò láàfin. 100 mílíọ̀nù náírà ni wọ́n kọ́kọ́ ń béèrè fún ìyọ̀ǹda kí wọ́n tó wá ṣe àdínkù rẹ̀ sí 40 mílíọ̀nù náírà. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èjìrẹ́ Adéyẹmí Adétóun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti sọ wípé Olórí Ìyábọ̀ Àrẹ̀mú aya Olúkòrò ti Koro Èkìtì ní ìpínlẹ̀ Kwara pẹ̀lú ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fẹ́rànmi tí wọ́n jí gbé lẹ́yìn tí àwọn agbébọn ṣekú pa kábíyèsí ní Ọjọ́bọ̀ tí ó kọjá ti gba ìyọ̀ǹda. Bákan náà ni àtẹ̀jáde náà kà wípé lẹ́nu ìwádìí ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókùn bu ọwọ́ lu dídarí ọkọ̀ òfurufú ọlọ́pàá Police Chopper fún ìwádìí láti lè fi wá gbogbo inú igbó àti ẹnu ibodè láàrin ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Èkìtì. Àgbájọwọ́ ikọ̀ ológun, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti fìjìláńtẹ́ pẹ̀lú ọlọ́dẹ ni wọ́n ṣiṣẹ́ takuntakun.
bí wọ́n ṣe wá gbogbo inú igbó tí wọ́n sì ṣe àṣeyọrí. Ìgbésẹ̀ yìí ni ó yọrí sí bí wọ́n ṣe ṣe àgbàkalẹ̀ olórí ọba láàrin aago 10:30 alẹ́ ọjọ́ Ajé, tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 13. Àwọn wọ̀nyí ti ń ran ọlọ́pàá lọ́wọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti lè mọ ibi àwọn yòókù fara ṣoko sí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Victor Ọláìyà wá rọ ará ìlú kí wọ́n ṣe sùúrù, wà lójúlalákàn fi ń ṣọ́rí bí wọ́n ṣe ń lọ pẹ̀lú iṣẹ́ òòjọ́ wọn láì bẹ̀rù tàbí fòyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ominú ń kọ ìjọba àpapọ̀ lórí bí owó oúnjẹ àti ohun èlò mìíràn ṣe lọ sókè gọbọi káàkiri orílẹ̀-èdè, tí ó yọrí sí ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Niger àti Kano. Mínísítà fún ìṣúná Ọláwálé Ẹdú sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú aṣojú láti orílẹ̀-èdè Jámánì Svenja Schulze ní ìlú Àbújá. Ẹdú ní agbára káràkátà ni ó ṣe okùnfà ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè. Bí a kò bá gbàgbé wípé àwọn ọ̀dọ́ àti obìnrin ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́ngógó oúnjẹ. Wọ́n ní ríra oúnjẹ lọ́pọ̀ yanturu láti kó ránṣẹ́ sí ilẹ̀ òkèèrè ti mú kí owó oúnjẹ gbówó lórí gọbọi. Bí ìjọba àpapọ̀ ṣe ń da ẹ̀bi ru àwọn tí wọ́n ní lọ́kàn wípé oúnjẹ máa wọ́n speculators, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn lo agbára díẹ̀ láti fi tú àwọn olùfẹ̀hónúhàn ká, tí wọ́n gbégi dí ojúnà Minna sí Bida. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn alágídí àárín wọn tí wọ́n dí lílọ bíbọ̀ ọkọ̀ dúró. Ní ìpínlẹ̀ Kano, gómìnà ìpínlẹ̀ Abba Yusuf kérora lórí bí ọ̀pọ̀ olùgbé ìpínlẹ̀ Kano ṣe ń gbé nínú ìṣẹ́ òun òṣì láàrin ìyàn àti ebi. Yusuf ní ọ̀wọ́ngógó ti kọjá owó tó ń wọlé, èyí sì ti ń yọrí sí ikú nítorí ọ̀pọ̀lọpọ̀ ni kò lè fi ara da ìyà ọ̀hún. Ẹdú nígbà tí ó ń fèsì, ó ní ọ̀nà kan ṣoṣo láti yanjú ìṣòro yìí ni láti fi kún ìpèsè ohun ọ̀gbìn kí ọ̀wọ́ngógó lè wálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti gbégi dí àpò ìkówósí tí ó jẹ́ ti Abubakar Ahmad Sirika, tí í ṣe mọ̀lẹ́bí Mínísítà Hadi Sirika, lórí ẹ̀sùn N8.06 billion owó agbaṣẹ́ṣe jìbìtì láti ọ̀dọ̀ àjọ Federal Ministry of Aviation. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, àjọ EFCC sọ èyí di mímọ̀ lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Abubakar Sirika lórí iṣẹ́ jìbìtì oní N3.2 billion tí wọ́n tọpinpin sí àpò ìkówósí iléeṣẹ́ Engineers Nigeria Limited. Abubakar Sirika jẹ́ òṣìṣẹ́ onípele 16 Level 16 officer tí ó tún jẹ́ igbákejì adarí ní Federal Ministry of Water Resources. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ àkànṣe 4 ni iléeṣẹ́ Abubakar nìkan rí gbà nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ sì jẹ́ alákòóso mínísítírì. Ìwádìí EFCC ni ó ṣe àfihàn wípé Abubakar Ahmad Sirika nìkan ni aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, òun nìkan sì ni ó ní àǹfààní àti bu ọwọ́ lu àpò ìkówósí méjèèjì tí wọ́n tọpinpin dé iléeṣẹ́ rẹ̀. Iṣẹ́ àkànṣe 4 tí mínísítà náà gbé fún ẹbí rẹ̀ tí wọn kò ṣe ni kíkọ́ pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Katsina oní N1.3 billion, Fire Truck Maintenance and Refurbishment Center ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Katsina oní N3.8 billion, ríra àti rírí mọ́lẹ̀ ẹ̀rọ agbénigòkè, ẹ̀rọ amúlétutù, ilé ẹ̀rọ amúnáwá ní pápákọ̀ fún Nigerian College of Aviation Technology ìpínlẹ̀ Zaria oní N2.3 billion. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àwárí sísan N3.2 billion nínú àpapọ̀ owó iṣẹ́ àkànṣe tí wọ́n gbé fún Engineers Nigeria Limited. Lẹ́yìn tí ó gba owó yìí ni ó pín káàkiri oríṣiríṣi àpò ìkówósí ilé-iṣẹ́ àti aládàáni. Bákan náà ni wọ́n ṣe àkíyèsí wípé wọn kò rí àmì
wípé wọ́n ṣe iṣẹ́ kankan lórí gbogbo iṣẹ́ àkànṣe tí wọ́n gbà títí dòní. Hadi Sirika ni ó jẹ́ Mínísítà fún Ìgbòkègbodò Ọkọ̀ Òfurufú fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí Ààrẹ àná Muhammadu Buhari wọlé sáà ẹlẹ́ẹ̀kejì ní ọdún 2019. Ó ti kọ́kọ́ jẹ́ Mínísítà fún Ìpínlẹ̀ ní ọdún 2015. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹlẹ́sìn ayò agbábọ́ọ̀lù sáwọn Victor Osimhen ni a gbọ́ wípé dókítà alámòjútó ikọ̀ agbábọ́ọ̀lù ti yọ̀ǹda wípé ó lè bá wọn kópa nínú ìdíje láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles àti ikọ̀ Bafana ti ilẹ̀ South Africa. Bí a kò bá gbàgbé wípé Osimhen pàdánù ìrìn-àjò rẹ̀ pẹ̀lú ikọ̀ Super Eagles lọ sí Buake pápá ìṣeré fún ìpele semi-final lẹ́yìn tí ó ní ìpèníjà inú rírun. Wọ́n ní wọn yóò ṣe àyẹ̀wò fún un ní ọjọ́ Ìṣẹ́gun. Bí ara rẹ̀ bá gbé e, yóò darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti wà ní Buake. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ láti Abidjan, Osimhen ti wà lójúnà Buake lẹ́yìn tí dókítà fìdí ẹ̀ múlẹ̀ wípé ara rẹ̀ ti balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.